ọ̀dà àwọn bàbá wa làwọn fẹ́ bá a sọ̀rọ̀. la. àwọn bàbá wa ní àwọn kí gbogbo jẹ̀mọ́ èmi ni ọ̀rọ̀ ìṣòro jísà so àṣẹ wà lọ́wọ́ mi. àwọn bàbá wa ní táwọn fẹ́ sọ nípa ọ̀rọ̀ tí prof sọ fún wa wọn lára ń tá a fi wá bí yìí nù pé àwa ọ̀dọ́ wò láti fẹ́ lo ayé wa tá a ní dìdìkudì mọ̀kálà tí wọ́n kọ wọ́n ní musa tí mọ̀kálà yẹn wà wọ́n náà sọ fún un nísìnyí a ní di nususu àdàbíyà tí wọ́n fi ṣe istishahad tí wọ́n mọ̀ jẹ́ testing book kátà rẹ̀ gbé báyìí nínú kíso tẹ́mú wálẹ̀ kan tí wọ́n sì tún sọ pé kí ni ibi tí ayédèrú ti ICT technology nísìnyí lọ́tọ̀dọ̀ ẹnìkan òun náà lè tẹ́ mú àyẹn ẹ tún fi bàlágà kún ọlọ́run ṣamọ̀nà wa àwọn Dr. Isa Abdulkareem wọn lára ń ta báwa nìyẹn àwọn pòfẹ́sọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní káwọn ṣàdúrà kí bàbá wọn ṣàdúrà fáwọn pé iṣẹ́ yín náà ní tọrọ àdúrà sí ọ̀nà mẹ́ta wọn afẹ́jọ bàbá wa ń bẹ̀ ká máa jẹ́ kọ̀ọ̀kan kan sì jẹ́ ìmáàmù tí ó sì máa ṣe kútúbà kan sì máa jẹ́ ẹni tí ó máa kó sójú ọ̀nà tọ́lọ́run tí ò ní láṣẹ jù nú eléyìí àwọn káwọn ní àwọn náà jogún ẹ̀ ní bàbá Sheikh Adam náà ń kọ́ àwọn náà jogún ẹ̀ ní àwọn náà jogún rẹ̀ ní. wọ́n ní ẹ má jẹ́ àgbàgbé bí bàbá ṣe rìnrìn wọn àti bí wọ́n ti gba gbogbo ọwọ́ gbogbo tí wọ́n ń lò ó ní bí wọ́n ti mú wá. àwọn bàbá dókítà àwọn rí fún Sheikh Adam nìkan táwọn náà sì láwọn aṣíwájú táwọn náà gba nǹkan látọ̀dọ̀ wọn àtàwọn tẹ́lẹ̀ jẹ́ kọ̀ọ̀kan àfa Murtala Ìbàdàn tí wọ́n ní Mahdi Ìbàdàn àtàgbọ́n wọn Mudasir wọ́n ní tírà tí wọ́n kọ rẹpẹtẹ àfa Amátàlá Ìbàdàn wọ́n ní tírà tí wọ́n kọ. àwọn bàbá wa ní wò ó àwọn là gbọ́ ọmọ kí o Sheikh Adam bàbá ọ̀ráyè pé ibi pẹ̀lú ẹ̀ wọ́n fẹ́ kọ́ńké àwọn àgbàlagbà wọ́n fẹ́ mójútó tẹ́lẹ̀ kí wọ́n kọ́ bẹ́ẹ̀ ṣe lò mọ́ wọn ìgbà lọ́sọ wọn di pé ní ọwọ́ àdà fún àwọn tó padà wá kọ́ so ẹja mójútó ká wádìí mọ̀ ká mọ̀ tá a mọ̀ sọ ẹlẹ́ẹ̀kejì mẹ́ẹ̀ sílísílà Sheikh Adam pẹ̀lú àwọn bàbá Magili tá a ti kánú àwọn máa rò pé Sheikh Adam ní direct sí Magili kò rí bẹ́ẹ̀ o àwọn èèyàn ń bẹ láàrin wọn tí wọ́n lọ gbáà tí Sheikh Adam náà tẹ̀rí pa wọn mọ́ Magili. Ahmad Baba Tumbuktu òun ni kátó Sheikh Adam lọ́dọ̀ Magili Waziru Bidda òun ni kátó Sheikh Adam náà ní lọ́dọ̀ Magili lọ́dọ̀ Imam Sayuti tíra durusu balaga tí ń bẹ lọ́wọ́ wa níbi zazuluru ti Hamlawi ibẹ̀ wọ́n ti rí àwọn tọ́ba ọmọ kókóró Ahmed ọmọ kókóró ara kùlásọ̀ tíra Imam Sayuti ni wọ́n ní táwọn wa sọ fún wa nù pé àsáyẹ̀mẹ̀ táwọn fẹ́ gbélé wa lọ́wọ́ nù dọ́kúmẹ̀ntì tẹ ṣe tẹ kọjọ tó fi di pé promotion jáde wọ́n ń bá HOD wa sọ̀rọ̀ kọ́ dọ́wọ́ wọn náà gbogbo àwọn tí wọn náà ti ń kójọ nísìnyí pé a padà gbé jáde tó fi di pé a rí promotion ẹja dà papọ̀ ká tún wò kó ti Da'iratul Ma'arif lónìí ìtì fẹ́ràn gọ́ọ̀mẹ̀ntì yàsí àṣù wọn ò mójútó ní tẹ́lẹ̀ kán mójútó ẹ̀wà dúró àwọn lọ́ọ̀yà ta ní èèyàn nídìí sàn senior advocate library rẹ̀ yóò kún yóò sì kó gbogbo tíra síbẹ̀ ìtòkù sí wa wájú nù ní Danfodio lónìí gbàdúrà sí àǹpa galadanchi
wọ́n ló ṣe bèbè dáadáa àwọn alọ́dọ̀ NUC ẹni tó jẹ́ secretary wọn Abdulrasheed Professor Abdulrasheed a tún sọ di encyclopedia tí ó tún dàgbà jù tó wà ń bẹ̀ lọ tí ó jẹ́ fọ́lùmù 10 iṣẹ́ táwọn bàbá wa ń ṣe lọ́wọ́ nù fọ́lùmù kọ̀ọ̀kan yóò mọ níbi 300 pages or more than that. Anakunla àwọn tí wọ́n jẹ́ coordinator fún èyí ni àwọn donate fọ́lùmù 2 làwọn kọ lọ́dọ̀ tàwọn ẹ̀yìn yòókù ẹ̀ náà mọ̀ kọ́ yòókù torí níta báláyé báwa ṣe kàn Ádámù wọ́n ní tírà 100. Professor Olóyèdè ọlọ́run sàmọ̀nà rẹ̀ jù báyìí lọ àwọn ló fẹ́ nìkan lásàmẹ́ǹtì. torí ìdí èyí ń bẹ́ẹ̀ ibi tá à ń lọ nù ní ẹ jẹ́ ká múra èmi àkọ́kọ́ wọ́n ní ká múra sí ní tá à ń ṣe àmójútó sẹ́wà mọ́ wọ́n ní á múra sí i. Anakunla wọ́n ní gbogbo tí wàá kọ́ ń pa mújàm àsásù bàlágà àti gbogbo tó wà ń bẹ́ẹ̀ òun ní ó pilẹ̀ṣẹ́ Professor Asali Nakdul Khataba ń bẹ lọ́wọ́ tiẹ̀ Professor Hakiki Durusu Balaga ti ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà gbọ́dọ̀ mójútó àwọn bàbá wa náà ń kọ́ Jésù tání à ń sọ̀rọ̀ lùbábùlù adab náà tuntun bí nǹkan mi sọ́npa adab Ìsìlámì nù tá lùbábùlù adab bínú. ìgbà tó dé gbogbo ayé òun lọ sọ fáwọn yẹn pé ibi táyé dé ní ibi tí màá dé Nàìjíríà ní alomujamu bẹ́ẹ̀ dirasa nusus gẹ́gẹ́ bí pọ́lísì asali gbogbo tá a dirasa nusus a gbọ́dọ̀ rí fikira nígbà tí a sọ pé alukur'an ibi táyé lọ lónìí ká máa ké alukur'an aha láì máa ti ń ṣe tá a sì rò pọ̀ mọ́ sáyẹ́ǹsì kò bá a mú mọ́ o àwọn tí wọ́n ti Quran competition kò ní tútù mọ́ nísìn kò sáà nẹ́bì kankan tó wá tọ́lọ́wọ̀n fún sáyẹ́ǹsì tiẹ̀ àwọn tí wọ́n tọrọ yé tí wọ́n máa ti ń jẹ́ ìmọ̀ gbogbo tí wọ́n lọ sọ fún wọn máa ń lò ní àti àyètọ́ wà wájú àtẹ́tọ́ wà lẹ́yìn gbogbo ẹni wọ́n ń lò wọ́n sì ń kírun wọ́n sì ń yọ sàká èyí tá à ń sọ fún yín yìí Ọlọ́run ló fi ránṣẹ́ ànábì Muhammad bá a ti ránṣẹ́ sí ànábì Nuhu ànábì òun ní gbogbo tí wọ́n máa ń po odò ànábì Nuhu Ọlọ́run gbé fún ó ṣe kápẹ́ńtà ó tún máa ń po odò torí pé odò lọ́lọ́run ti fẹ́ lò ó tọ̀ ṣíìpù ńláńlá tó lè gbé nǹkan tí yóò kó nǹkan wọlé ebi ẹ̀yin ní sì ti ń ka ìlànà súnmọ́ yín ẹ lọ bẹ̀kẹ́ lọ́wọ́ tí ń kó wọlé tabakwa rẹ̀ tán tọ́ba sọ̀kalẹ̀ sébùté sẹ̀fínà nù Allahu akbar anabi Ibrahim òun náà máa ń pa sáyẹ́nsì tiẹ̀ níbi ọ̀dàn gbogbo structure ọlọ́run òun nísìnyí ẹ̀mọ̀ sífù ẹnjìníà ni òun lọ kọ́ Kaaba ọwọ́ àgbẹ̀ ọ̀tọ̀ wàrà rẹ̀ anabi sango òun náà sáyẹ́nsì sí ni nípa ọ̀ràn mẹ́díkà anabi sálọ́wà ń bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe pín fún gbogbo wọn nìyẹn anabi Ayub òun náà sáyẹ́nsì sí ni kòró 19 ọlọ́run ti fún anabi Ayub lógún rẹ̀ ọlọ́run sọ fún pé ìtẹ́lò ní nínú Kùránì gbogbo ẹ̀ wà o ẹja mọ̀ntàǹsẹ̀ anabi Harun òun náà sáyẹ́ntìsì ni níbi ìwà dáadáa ẹ̀gbọ́n tí òbínú àbúrò rẹ̀ tọ́lọ́ wọn dáhùn náà lọ́la anabi Suleiman òun náà sáyẹ́ntìsì ni níbi aviation gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe bàálù zabura anabi Daud òun náà sáyẹ́ntìsì ni gbogbo orin kó
tí ó sì máa mú tùmọ̀ jáde tí sì ń jẹ́ ẹni tó yà wèrè yóò sì ní làákàyè. wa kallama Allahu Musa taklima. Anabi Musa òun ló mọ̀ nípa bí ẹ ṣe máa ṣe debate. Ta ló rò pé ń wí fún ọ ọba tèmi àtọ́ba àwọn tó ń bí yín nù. wa rusulan lam naqsusum alayka wa kallama Allahu Musa taklima. Balagtif ọfẹ ṣàyàlàyé kíní bẹ láàrin Kùránì àti sáyẹ́nsì àwọn bàbá wa Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ Ọlọ́run kò fún ẹlẹ́mìí àtàláfíà Balagtifli yọ dọ́dọ̀ àwọn àfa wọn tíra kọ̀ọ̀kan wọn ní ẹ̀yin ará Èkó olówó lẹ́yìn 20,000 lẹ́ẹ̀mọ̀ rà yọ dọ́dọ̀ àfa Ọlọ́run bá ṣàlékún dáadáa fún àfa wa Ọlọ́run fún ẹlẹ́mìí àtàláfíà yọ jàrí wọn pẹ́ ọ̀làlá ilaha illallah ná. aago 12 lọ́la àá pàdé pẹ̀lú ògọ́lọ́ ẹjọ́ kókó wọn ṣàdúrà parí. 12 àwọn ará Èkó wọn ní tí wọ́n rán sọ́ọ̀mù kó ará Èkó yàtọ̀ sáré oko sáré ẹ̀ ó ní mú wá ní ará oko lò oko náà kó tó bẹ̀rẹ̀ náwó ará Èkó náà ó ṣe ní tí ó ṣe tán kan tó wá bí náwó àti tó tún jọmọ́ rẹ̀ sí. alhamdulillahi rabbil alamin niyabata an mudir روضة التعليم العربي الإسلامي ونيابة عن هيئة التدريس لهذه الروضة ونيابة عن أحباب هذه الروضة نشكر جدنا الكبير جد البرفسور جبل البلاغة سماحة الشيخ البروفيسور عبد الباقي شعيب أغرك هدام الله حياتكم وجدد الله صحتكم وسدد خطاكم خدمة للإسلام والمسلمين وكذلك ندعو ونشكر برافسنا ودكاترنا من مسافة بعيدة إلى هنا جزاكم الله خير الجزاء وجعل الله هذا في ميزان حسناتكم ونشكر الجميع وجزاكم الله خير الجزاء. نقرأ سورة الفاتحة أو آخر سورة التوبة أولا لجدنا وسورة القريش لطول العمر لجدنا وصيحة والرهاء لجدنا أولا بعد ذلك نقرأ سورة الفاتحة لنرفع الجسا حتى غد إن شاء الله. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. سورة قريش لمديرنا حبيب الله آدم عبد الله اليالوري أمد الله في عمره. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. شيخنا اليالوري الشيخ آدم عبد الله اليالوري سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبحان ربك. inshallah a pàdé ní ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run ideally ní university protocol ẹ fàyè lẹ̀ fún àwọn management kí wọ́n ṣe tiwọn tán wọ́n á jáde so then làánà wà follow wọn so Ọlọ́run ó sì rọrùn torí pé àwọn náà fẹ́ dàgbà